nínú tó yẹ kẹ́ ẹ jà sí baba mufti hafizakumullahu àwò Ṣèkírù yìí ló bọ́ ta sarahatan fi mash'adi jami'in nas. Saheed ń sọ pé òun mọ olóyè ọba ìlú Ìlọrin, ó fi allegation burúkú kan baba ọlọ́lá ọba ìlú Ìlọrin, ó lóun mọ olóyè ọba tó fi àdó lu jìbìtì ìyá kan ní Ghana ní Togo. Ó yẹ kí council of kílẹ̀ngbé Emirates àbí ọba in council kí ẹ sùn rẹ̀ sí kóòtù lórí ọ̀rọ̀ yẹn, jẹ́ kó provide olóyè ọba Ìlọrin tó ń sọ pé pẹ̀lú ẹ̀rí tó kún kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ tẹ́ understand, sójú òfin lọ ní sójú ìjọba lọ ní, èèyàn ní bench warrant 6 àbí 7 lórí ẹ̀ ni wọ́n ń sákàkí gbogbo yín bàbá ilẹ̀ nígbèsè tẹ̀lé gbé náà tí ọ̀pọ̀lọpọ̀ yóò bá láṣẹ yìí lọ́wọ́ ẹ̀ kí ló dé tẹ́ dákẹ́ ẹ̀ pé ẹnu ọmọ burúkú yìí tó da gbogbo nǹkan rú ẹ wo bó ṣe ń forí àwọn àgbàlagbà ẹ wo tó sọ fún Ṣéhù Àjàní Muyideen Bello rahmatullahi alayhi tó ní bàbá yẹn oníṣòwò pé kíní kan ti ń ṣe ẹ́ tí ń bá rí sí ẹ wàá wọ kómà ẹ wo ọjọ́ orí yẹn olórí burúkú ọmọ ni ó burú bàbá àgbàlagbà yẹn, olórí burúkú èèyàn náà ni ó support yẹ pé ẹni tó wú yẹn da àwa ẹnì kankan tó gbarata lórí yẹn o yà ọ̀rọ̀ ipò pẹ̀lú aṣọ ara mi ẹ̀yin olórí burúkú kan sì ń tẹ̀lé kò sẹ́ni tí ó tẹ̀lé láyé tí ò ní ṣorí bú bẹ́ẹ̀ ni mo sọ fún yín Allahumma illa àfi tó bá bọ́ta tó túbà kì í ṣe títúbà pé gbogbo bí ti máa ti sọ àsọlé á dé kóòtù tí ó tọwọ́ bọ̀ wí báyìí tí wọ́n tàn gbogbo kámẹ́rà ayé sí lójú pé ìwọ ọ̀yá mọ̀ wí tẹnu rẹ gbogbo tó sọ́n bàbá yìí bó ló ṣe rí. Genesis gbogbo wàhálà tẹ́ ń wò yìí kò ṣe lórí ọmọ burúkú tó ń pè ní Ṣèkírù yẹn ó ní ẹ wo ní lálẹ́ àná ó jáde ló tún sọ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ sẹ́ẹ̀ wọn káàdó sí mùdírù lápò ẹ kàn yẹ̀yẹ́ bàbá yín ni ní tẹ́ ń sọ fún wa ni pé bàbá yín fúyẹ́ bàbá yín jẹ́ túṣọ àbí kí ló pé túṣọ ti méjì péré bàbá yín nalẹ̀ yín tún sọ bẹ́ẹ̀ lẹ́yìn kó sì máa jáde pé kàn ṣe musamaha fún kàn foríjì ta ló ṣẹ̀ ẹni tó yẹ pé bó ti wà wọn ti ṣe Ọlọ́run tèbi tó bá ṣe èèyàn ó lè máa wá foríjì èèyàn ó ti ṣe Ọlọ́run ká tó wá sọ gbogbo àwọn tó ti lọ tó fẹnu gún òun ló dá gbogbo wàhálà ilẹ̀ ni wọ́n sọ lánàá pé kò rí bẹ́ẹ̀ ṣé ká agree àbí ká disagree èwo la fẹ́ múnú ọ̀rọ̀ rẹ̀ iza orifal insanu bil kadhibi lam yazal lada nasi kadhaban walau kana sadiqan tama ti moyan lónírọ́ lada nasi kadhaban kò ní yẹ lam yazal kadhiban kò ní yẹ kò ní gbò onírọ́ náà ni ó máa jẹ́ kò sí tó lè sọ láyé gbogbo àwọn tó wá ń pèlè yẹn lónìí tó ń sọ pé bàbá rẹ̀ ni wọ́n lágbájá àfa mi mo ti rí tó ń pè mudiru markaz láfa rẹ̀ dákun nígbà tó ń bú wọn lánàá kí náà ṣe gan tó ti wá fi dàfa rẹ̀ lónìí bàbá ọlọ́lá ọba lù lọ ní tó ń pe ṣéwù fún lónìí in tó ń fi àlẹ́jì wọn lánàá pé bọ́ ti ń kí wọn yẹn ìkí ẹlẹ́bọ tó ń sọ pé tọ́gùtù ni ẹni tó bá ń kí báwọn tó sọ̀rọ̀ àhàtàn tá a sì láwọn ọmọ lọrin kan tí wọ́n dùn tán tẹ̀lé ọ lẹ́yìn ṣé bọ́ ti ń kí bàbá ọba lù lọrin yẹn ṣé wọn kí wọn bẹ́ẹ̀ mọ́ èmi wà ń bẹ̀ last 2 weeks gbogbo àtàjọ wọlé sí bàbá ti kí bàbá náà nù kíkí yẹn ò yàtọ̀ bí wọ́n ti ń kí àwọn bàbá wọn náà nù ìyẹn ò sọ pé aṣọ wọn dọlọ́hun likulli baladin yẹni urfu al-urfu bimana al-ada iya al-urfu huwa al-ada gbogbo olùkọ́ kan ló ní culture tiẹ̀ àwọn Haúsá ní tiwọn Yorùbá náà àwa nínú àní tiwa gbogbo olú ló ní tiẹ̀ sàbí wọ́n ti wá ń kí wọn tọ́ pé wọ́n tọ́gùn tìyẹn ṣé wọ́n ti ṣọ́ láṣeyọrí lórí wọn ìwọ náà tiẹ̀ lọ pálásì wò káàtì wá bọ́ ṣe kí wọn sórí pé a lè gbọ̀rọ̀ rẹ gbọ́ èyí tí ò sọ fúnra wọn jáde gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ ìwọ náà ló sọ̀rọ̀ lórúkọ wọn pé tó tún bú Allah sí ewu la fẹ́ gbàgbọ́ mbẹ̀ ayé òmà nahus ewu la fẹ́ múnú méjèèjì báyìí ìwọ náà lọ jáde ló sọ pé lóòótọ́ ni o ó ní from direct source bọ́rọ̀ ṣe rí gangan ló fẹ́ sọ yìí o tó sì fọlọ́n búra ńjọ́ náà tó ṣe kọ́sàm tó búra pé wàláhì tó sì máa jẹ́ gbogbo ayé mà pé òkì búra lórí irọ́ ṣé o kójú sápò ńjọ́ tó ń sọ ni tó sọ pé lóòótọ́ ni o nígbà tí kinní kan protection wọn wá jù sí wọn lápò wọn kó sí wọn lápò lóòótọ́ ó mọ̀ pé implicate mufti nìyẹn òun ni fídíò tí mo ṣe ń jẹ ta tí mo sọ pé ṣé gbogbo ọ̀rọ̀ tí akúrápá bá sọ ṣé gbogbo ọ̀rọ̀ tó bá sọ ṣé àpè é nírọ́ ni torí pé akúrápá náà ló kángun sọ́run ìwọ ló lọ yóò lọ tọ̀yọ́ bọ̀ ṣé o máa ń tí gbogbo ayé máa sọ ní sí ni pé mufti náà sọ fún ẹ àṣọpá àwọn náà sọ bẹ́ẹ̀ fún ẹ o àmọ́ hukumu àṣebìnà olùhukumi lórí pé òun gbẹnu wọn sọ̀rọ̀ ẹni tó bú lánàá tó ní kò dàkú sí tó fi bàbá yẹn wé tán olóbi jásí pé jọ́ta rí ọlọ́dọ̀ wọn àwa bínú o torí nínú àwọn tó gbarata fún mufti làwa wà nínú àwọn tó gbẹnu sọ tá a máa faraya púpọ̀ kì í ṣe pa kí olódò wọn àyè ṣe mùrídìí wọn àmọ́ àgbà wọn láàfà wa àgbà wọn ní bàbá wa nù Ìsìlámù ṣòtìyé àgbà fún wọn gbogbo ẹni tó bá mọ iye oríire ká ṣé bó rire ó mà le gan gbogbo òṣò tẹ bá rí tí ò rọ oní òjì àmàjò tẹ bá mọ tójú fúláwà rí kó tó di búrẹ́dì tẹyin ra jẹ yẹn tẹ bá mọ tójú fúláwà rí kì í má ṣe kékeré káwá sọ òkété yẹn gùn tán fi wá débi tán dé yẹn eré kọ́ o nítorí ẹ̀ nírú wa a ní fẹnu gún wọn láyé la nashtumu ahadan wala nalumu ahadan wala nuthin fi a'radi ashkhas àní tẹnuba ìjọmọlúwàbí oníjọmọlúwàbí lá àníṣerú ẹ torí ẹ̀kọ́ tó kọ́ wa nìyẹn náà bó ṣe wá rí yẹn ìwọ ló wá jáde ló wá ń sọ̀rọ̀ ní his behalf pé lóòótọ́ náà kàdó sí wọn lápò definitely ó ti ṣe ìsìbátò ọ̀rọ̀ yẹn nìyẹn ní tó fi mú ọtọ lè sọ ní tó wáyé kí bàbá wa àgbà náà ṣe káwọn náà wá bọ́ta kan ní ìran Saheed ń ṣẹ́ o níbo ni Saheed ti gbọ́pọ̀ kú gbọ́
torí tí kì bá ṣe gbogbo táwọn ránṣẹ́ kó mọ sọ lóko mi pé mo kó àdó méjì sí wọn lápò nígbà tí kinní kan ó wá ń sọjọ́ náà pé kì í ṣe pé ó faramọ́ pé àdó tán kó sí wọn lápò yẹn kì í ṣe pé ó faramọ́ pé ó bá súnà mú o torí pé kùrùsí yìí ní protection kí ló tó faramọ́ ẹ wo àbòsí o gbogbo ẹni tí Saidi bá ní disagreement láyé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní janibu onítọ̀hún bil aksi nínú ẹni tí kò gbógun tó onítọ̀hún ni Saidi yóò gbé ogun tí ó lè sọ pé afẹ́ ẹlẹ́bọ ni mi ò sọ fún yín pé ẹlẹ́bọ ni wọ́n tẹ́lẹ̀ mi ò sọ fún yín pé àwọn tó da Islam lẹ́yìn Yorùbá ni kí ni àdó ń wá ní àpò àfà mo mọ tó lè sọ ana àrífùkà tamamal marifa mo mọ̀ ẹ́ dáadáa nínú ẹni tí ó gbógun ti ọ̀rọ̀ yẹn pé tí ò ní mú kú lẹ́nu ṣe bọ́dọ̀ àwọn sàbẹ̀ ló sọ pé lọ́njà fún lórí ọdún mẹ́ta tó máa ní kò ní ṣe ń kọ́ọ̀tù tó bá dé kọ́ọ̀tù torí kí ló ṣe ń bú bàbá yìí nítorí pé bú sàbẹ̀ òkè pé àwọn ọmọ sàbẹ̀ wa kan ṣẹjọ́ pẹ̀lú ẹni tó ń bú bàbá wọn ta ló fẹ́ provide ọ̀rọ̀ tí ò ní túmọ̀ tó bá jẹ́ pé kí ẹni tó ń bá jà ló ṣẹlẹ̀ sí tí ẹ̀ wá náà gbogbo àwọn tó pè léyìn bú lánàá kí ló tán sáyé dẹni lọ́dọ̀ rẹ lónìí tí ń já sí pé ò lè sọ̀rọ̀ ká gbàgbọ́ mọ́ láyé ní nǹkan bí ìjẹta ìwọ náà ló sọ pé lóòótọ́ ni wọ́n kàdó sí wọn lápò ó ní from direct source nítorí pé direct source sọ́hìbù kìsọ̀ ẹni tó ní ọ̀rọ̀ definitely ẹni tó lọ̀rọ̀ ló sọ̀rọ̀ fún ẹ torí pé kò sí sọ́ọ̀sì kankan bí kankan sọ́hìbù dárí àdọ̀rọ̀ bí ma fi dárí ẹni tó nílé ni ó mọ kọ̀rọ̀nù lé rẹ̀ ni ó sì mọ ibi tẹ́lẹ̀ ìjásí nítorí fún wọn tó fi sọ pé from direct source mo sì jẹ́rìí Mọ̀lánà Sheikh Sulaiman àfihàn lọ́wọ́ wọn lè pẹ́rù rẹ̀ kalẹ̀ kan máa sọ fún wọn kan máa kọ́ yẹ pé ìwọ náà wàá pé ìjókòó náà máa sọ fún pé bó ṣe rí ilé wọn ní sọ̀kalẹ̀ débẹ̀ jẹ́rìí wọn ní sọ̀kalẹ̀ sí lẹ́bù rẹ̀ ọwọ́ sọ̀rọ̀ sí wọn lẹ́nu nínú tó yẹ ká chájẹ sí kóòtù lórí ẹ̀ ó yẹ kí wọ́n bínú táwọn bá tiẹ̀ bínú torí nǹkan kan ó yẹ ká jáde nítorí ilé gbà ìrìnà Saidi níṣẹ́ o èmi ò jọ ládé nǹkan kan láti lè máa sọ̀rọ̀ on my behalf pé lóòótọ́ ni mo kó àdó sí àpò Mọ̀lánà Sheikh Habibullah kẹ́ jáde kẹ́ sọ lórí ẹ̀ pé láà torí pé ó ti ra ọ̀ràn tí kì í ṣe ti ń gbọ̀nyìn lọ́rùn nìyẹn wazolu sọmitin everybody dákẹ́ wọ́n ṣe pé wọ́n gbọ́rọ̀ yẹn nínú tó yẹ kẹ́ jà sí baba mufti àfisọkùnmọ́láwọ̀ àwò Shekiru yìí ló bọ́ta sarahatan fi mash'adi jami'in nas wa yaqulu bi ala sawtihi Saidi sọ pé òun mọ olóyè ọba ìlú Ìlọrin ó fi allegation burúkú kan baba ọlọ́lá ọba ìlú Ìlọrin ó lóun mọ olóyè ọba tó fi àdó lu jìbìtì ìyá kan ní Ghana ní Togo ó yẹ kí council of kílẹ̀ngbé Emirates àbí ọba in council kí ẹ sùn rẹ̀ sí kóòtù lórí ọ̀rọ̀ yẹn jẹ́ kó provide olóyè ọba Ìlọrin tó ń sọ pé pẹ̀lú ẹ̀rí tó kún kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ pẹ̀lú ẹ̀rí tó kún kẹ́kẹ́kẹ́kẹ́ everybody dákẹ́ lórí ẹ̀ o ṣé ẹ mọ̀ kó ó tọwọ́ bọ personality ọba nìyẹn ó bú ọba nìyẹn wọ́n ilé bú àgbà olóyè ọba definitely ṣé àwọn sọ pé bàbá wa kábíyèsí wọ́n ṣe olóyè yẹn ni tó fi yásí pé wọ́n á mú un ní jìbìtì ẹ mọ̀ tán pé ó lu jìbìtì oníjìbìtì ó lè gbéwìrì ọ̀kánjúà alọ́kólóhùn kígbe náà ń pè bẹ́ẹ̀ lóní jìbìtì alọ́nilọ́wọ́gbà alẹ́dẹ̀ yahuzu gasban tí mo lọ́wọ́ yẹn lọ́wọ́gbà antori ikilmu gasọ́bà pé mo lọ lọ́wọ́gbà tipátipá wọ́n tán pè bẹ́ẹ̀ nìyẹn ó wá fi ru allegation bẹ́ẹ̀ kan inú ìdára bàbá ọba ìlú Ìlọrin kò wá sẹ́ni kankan tí ó dìde pé wá provide ọ̀rọ̀ àdó ló sì sọ ọ̀rọ̀ àdó tó wá ṣẹlẹ̀ náà làkọ́kọ́ tó kọ́ promote ọ̀rọ̀ àdó pẹ̀lú ẹ̀rí tó kún kẹ́kẹ́ ẹ wá gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ kó bọ́ọ̀tà kó wá sọ ẹni náà jáde gbogbo ayé fẹ́ mọ aládùn yẹn aládùn tó ń sọ pé tẹ́ni ẹ bá parọ́ o wàláhì ẹ̀rí tó kún kẹ́kẹ́ mọ̀ pé olóhùn bá ti pé wàláhì kì í parọ́ àwa sì mọ̀ pé onírọ̀ ìyẹn ni àmọ́ lórí eléyìí nínú tó yẹ kẹ́ bọ́ọ̀tà kẹ́ sọ lé lórí nìyẹn ẹni kẹ́kẹ́ sọ̀rọ̀ ọtún wá jáde lánàá ọtún wá ní àkórí bẹ́ẹ̀ wọn kádùn sí wọn lápò ewu la fẹ́ gbà ń bẹ̀ ṣóun ni lọ́ọ̀yà yín àbóun la gbẹnu sọ àbóun lẹ fọ̀rọ̀ sí lẹ́nu yóò máa ba ogun nǹkan jẹ́ ẹ̀yin náà wò ó kí Shekiru tó dé wà láfíà tó wà nínú Islam lẹ Yorùbá àwọn alùsùnà lẹ́yìn ìgbà tí mo kú o mọ́ríkàzì ilé-ike tí mo tún lọ ilé-ike alùsùnà wal jamaa tí ṣòkò tèmi náà ò tí ò balẹ̀ ibẹ̀ mo lu ọdún mẹ́ta ń bẹ̀ àjọ ń gbégbé àláfíà nínú ọgbà tí mo ti kéwòn yẹn níjọ́ náà lọ́hùn èmi ń kọrin mo ń ṣe gbogbo nǹkan kì í ṣe orin fújì o mo ń kọrin mo ti máa àrùdù kí n tó kún un lé wọ́n máa wá àfẹ́ èkó náà máa ń pè mí nínú ọgbà Al-Mahadul Arabia Nigeria tí gbogbo tọ́lọ́run ní kí gbogbo nǹkan yé mi alhamdulillah awájọ ń gbé lágbépọ̀ tí ò sí wàhálà tí ò sí dààmú kí ló dé ẹ wá lo Shekiru ẹ fi ba gbogbo nǹkan jẹ́ ó ló da ogun tó pọ̀ irú ẹ wo bó ti ń fi ọpọlọ àwọn àgbàlagbà ṣeré tí sì ń sọ pé kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe fún un tẹ́ ẹ bá tiẹ̀ torí nǹkan kan challenge rẹ̀ ẹ wo ti ọlọ́lá ọba ìlú Ìlọrin ẹ wo ti Sheikh Adam kéèyàn níbo ìyẹn ò tó ń tẹ̀lé jalè lórí kí gbogbo everybody wá fọnú pé no àfàwà ló bù yìí bàbá tí ajá àlùbáríkà rẹ̀ tí gbogbo àgbà tá a mú mi àlùbáríkà lára rẹ̀ bàbá òun lẹ́nìkan tọwọ́ bọ ìjọmọlúwàbí ẹ̀ báyìí anybody sì dákẹ́ kò sẹ́ni tó sọ̀rọ̀ ẹ wá sọ aláforíjìn Ọlọ́run náà ní ká foríjìn wa àforíjìn lọ́dọ̀ Ọlọ́run gan ṣùrùtù tauba ṣùrùtù magfira Ọlọ́run náà ó fi ṣùrùtù sí ó fi májẹ̀mú sí pé tó bá rí báyìí láṣẹ ṣe ìgbésẹ̀ báyìí lágbè kódà tó bá fẹ́ settle ẹjọ́ out of court ẹ sign undertaking ọ̀rẹ́ mi Muranu àbí nǹkan mọ́tò kan níjẹ́ bẹ́ẹ̀ níjọ́ tiẹ̀ àjọ tọwọ́ bọ̀wé ni pé ọ wà bá mi ní alikọ̀ mi o mẹ́rin mo sì ní pẹ́ kọ́ wá kọ́ máa lọ ẹ sọ mi lọ́mọ kéwù nítorí lóun fẹ́ nu ó sì lóun fẹ́ bẹ̀ ó fẹ́ gbogbo nǹkan ló fẹ́ àṣìṣe alhamdulilayi rabbil alamin ìyẹn ò ní kó o mọ̀ yọmọ sánmà kò sì sọ pé kójú o máa rọ lásìkò tójú o bá fẹ́ rọ fún di eléyìí ta ló jẹ̀bi ta ló ń parọ́ gan nínú mọ̀ràn tí àwọn máa ń fún bàbá rẹ̀ ní mọ̀ràn bàbá mufti àfisọ̀kùnmọ̀ lọ́wọ́ akùn
bó jẹ́ èèyàn spokesperson tí ó jáde lórúkọ yín kí wọ́n wá deny gbogbo ní tó ń ṣe yìí ó fi ń tàbùkù yín ni sa ó ní lóòótọ́ lẹ́kú àdó sí Mudiru lápò definitely àwọn èèyàn wá ń bú Mudiru ẹni tó ń sọ̀rọ̀ ya kú arápá tó kángun sọ́run tó sì sọ pé òun mọ́ tó ń sọ ó wá ní bọ́ọ̀rọ̀ ṣe jẹ́ lòun ṣe ń sọ yìí o bó ṣe ń sọ́njọ́ náà ni ó ní wallahi from direct source ta ló ní direct source ẹni tó nìtàn ló mọ̀tàn rẹ̀ tẹ́nìkan máa ń pàtàn kíntàn nípa ẹni tí ò mọ̀tàn àásọ̀ gbélé tó pa ìkó rí rẹ̀ mustahil an yati shakhsun huna wa yukhbiruni yani amma fi batni tẹ́nìkan mọ̀ kàn máa bọ̀ ń sì kó wá ní àní ìkáyé ana araftu ma akalta fi hadhihi as-sabiha mo mọ̀ ń tẹ́ jẹ́ láàrọ̀ yìí ò bá mi gbélé tí ò bá ti lọ́wọ́ onílé nú ọmọ yá mi kò possible mustahil jiddan sabun jiddan pé wallahi hadha ma fi damirik ní tó wà nù yín lélẹ̀ kò sẹ́ni tó lè mọ̀ ní tí n bá sọ jáde ò lè ṣe tìláwọn ọkàn mi pé bí mo ṣe ń wà ní ìka nǹkan báyìí ní ó bẹ nínú ẹ̀mí rẹ̀ kò possible ó wá rí bó ti rí ìhùn náà anybody wá dákẹ́ ọmọ yìí máa ba nǹkan tó pọ̀ jẹ́ o jọ ń pé bóyá wọ́n bẹ̀rù àwọn èèyàn mi ò tẹ́ understand sójú òfin lọ ni sójú ìjọba lọ ni èèyàn ní bench warrant 6 àbí 7 lórí ẹ̀ ni wọ́n ń sákàkí gbogbo ẹni bàbá ilẹ̀ nígbèsè tẹ̀lé gbé náà tí ọ̀pọ̀lọpọ̀ yóò bá láṣìí lọ́wọ́ ẹ̀ kí ló dé tẹ́ dákẹ́ àwọn tọ̀hún kì í dákẹ́ wọn kì í dákẹ́ bẹ̀ fún yàn ẹ̀ mọ iye tó ti hàn lé mọ́ ni ja'alu a'izzata ahli azilla bó alukurani ìzádàkà ló kọ́rí àtàn afsaduha wa ja'alu a'izzata ahliha azilla ẹ̀ mọ iye táwọn ti fà wálẹ̀ pé dandan gbọ́dọ̀ wálẹ̀ ni àwọn aṣọ tó báyìí sí ṣàkṣíyàtì àwọn àfa àwọn àgbà odidi ọdún 4 ló fi blog mufti mo ní fídíò tí mo lè present tó bẹ́ẹ̀ tó bí 70 tí mo fi ń defend wọn torí tó bá sọ láàárọ̀ ọjọ́ náà mi máa kó sí lẹ́nu kó tó di ọ̀lẹ́ ilé ìkó sọ yìí kì í ṣe pé mo ń ṣiṣẹ́ fún bàbá mufti mo ń ṣiṣẹ́ sí iṣẹ́ Ọlọ́run tí mi lára wọn pé alhamdulillah torí gbogbo ẹni tó bá fẹ́ yẹ ni látẹ̀kùn kọ́dísà àbátì àrùbábuhu kullu man sára ala darbi wasal gbogbo ẹni tó bá fẹ́ gòkè ọmọ kò yí sí iṣẹ́ lèyàn máa ṣe ẹni tó ti gábà iná fẹ́ fà wálẹ̀ àwọn náà wá dúró jọ́nà gbogbo nǹkan la dúró fún bólú ẹ bá ti kún ẹnì kankan ní bèrè léyàn one spanner lost ni ó ti lọ́n ti ẹnu ọlọ́mọdé abogun lọ kò sí nǹkan kan tó wọn fi ṣẹ́ wa kù tó ju àánú Ọlọ́run lọ ni ìyẹn ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbà àmà dákẹ́ nasmut àmà wòran báyìí pé ọ̀rọ̀ wo ni hina narif anna al-kalama la yughayyiru shay'an láfi ń dákẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n tọ́ bọ̀ yín wọ́n ṣe gbogbo nǹkan tá ń ṣe fún yín ní tí ò táwa lọ́rùn ni náà kó wá jẹ́ pé òun ni onímọ̀ ṣe ìsìbáàtù ẹ̀ pé lóòótọ́ ni wọ́n kó àdó sí Mudiru lápò táwa sì deny pé kò possible kó rí bẹ́ẹ̀ àdẹ kó ọ̀rọ̀ sí bàbá Mudiru Markaz lẹ́nu pé ń tẹ́ sọ ò rí bẹ́ẹ̀ àdẹ sọ pé ń tọ́ sọ pé yìí náà ṣe àsọpẹ́ ṣe torí ana la atadakhal fi amrin ghairi wadihin ní dasi tí o bá ti clear ó wá jẹ́ sí pé ẹnu ọmọ burúkú yìí tó da gbogbo nǹkan rú ẹ wo bó ṣe ń forí àwọn àgbàlagbà ẹ wo tó sọ fún Shehu Ajani Muhyiddin Bello rahmatullahi alayhi tó ní bàbá yẹn oníṣòwò pé ṣòwò pé kíníkan ti ń ṣe ẹ tí ń bá rí sí ẹ wàá wọ kómà ẹ wo ọjọ́ orí yẹn olórí burúkú ọmọ ni ó burú bàbá àgbàlagbà yẹn olórí burúkú èèyàn náà ni ó support ẹ pé ẹni tó wú yẹn da àwa rẹ̀ nìkan tó gbára lórí yẹn o pé ọ̀rọ̀ ipò pẹ̀lú aṣọ ara mi ẹ̀yin olórí burúkú kan sì ń tẹ̀lé kò sẹ́ni tí ó tẹ̀lé láyé tí ò ní ṣorí bú bẹ́ẹ̀ ni mo sọ fún yín alahuma illa àfi tó bá bọ́ta tó túbà kì í ṣe títúbà pé gbogbo bí ti máa ti sọ àsọlé adékọ́tù tí ó tọ́ bọ̀ wí báyìí tí wọ́n tàn gbogbo kámẹ́rà ayé sí lójú pé ìwọ ọ̀yá mọ wí tẹnu rẹ gbogbo tó sọ́n bàbá yìí bó ló ṣe rí tí ó máa sọ pé ìgbà tó ń sọ yẹn òun yí lórí gbà náà òun ti wà lórí fúlùkà ilẹ̀ karùn-ún gbà náà ni ara wọn ò yá òun ti mú gbó níjọ́ náà tí ó máa wá kó jẹ táwọn abilé pé bó ló ṣe jẹ gbogbo television houses ló wà mẹ́jọ náà ó wá ń boycott ń fáwọn kan lówó owó yẹn gba sàrà lẹ́ ń gbà ẹ kàn mọ̀ pé inú owó àwọn àgbà àfáà wa owó tán mú lára wọn tán mú lórí wọn náà fẹ́ yẹn ẹ̀tọ́ ẹlẹ́tọ́ lẹ́yìn náà jẹ yẹn ẹ máa bẹ ẹ̀yin náà ti jọ́ tọ́lọ́ wọn máa béèrè gbogbo ẹ̀ náà ṣó ti yé bẹ́yẹn àmì tá a fẹ́ mú bẹ́ẹ̀ o ti sọ́njẹ ni ó ní lóòótọ́ ni wọ́n kó àdó sí Mudiru lápò ó tún wá di àná yìí ó ní kò rí ẹ̀ mi ò tiẹ̀ gbàgbọ́ Kuriziyu ló lè ṣe tó sì mọ̀ pé ká ní ẹlòmíì ni ó ti fa iṣọ́ ẹni ẹ ya débi pé ó ti fẹ́ fa ara onítọ̀hún ya pẹ̀lú ẹ̀ tó bá yẹ pé ẹlòmíì tó ọba ní yù mo mẹ́ntí mo ní yóò ti ní ẹ wo níjọ́ tó gbé pampers jáde fún bàbá rẹ̀ tán sọ pé kíní kan Muhammadu Jami àbí nǹkan omi jáde lójú mi ana abuki mo rẹ́rìn omi tún jáde pé Allah akbar kẹbíà tẹ́ ẹ̀ bá gbogbo nǹkan ó yẹ kí yẹ ta gbogbo yá ayé lára èèyàn gbé pampasi gbogbo ẹni tó bá fẹ́ mu wá ní kọ̀rọ̀ abẹ́ fẹ́ mu gba ẹ̀yìn kùlé wọlé abẹ́ ń plan pé a parí ẹ̀ behind the closed door gbogbo ẹni tó bá ń gbé gbèsè ẹbẹ̀ yìí sọ pé gbèsè àlàáfíà ọ̀dà asúlù khairun àmọ́ tẹ́ ẹ̀ bá jẹ́ kó ṣe ní tó yẹ kó ṣe dèdè tí àwọn mùránù ń ṣe fáwa gbogbo ń tó ṣe fáwọn afá Jamiu gbogbo ń tó ṣe fáwọn èèyàn tí ẹ̀ bá jẹ́ kí ó ṣe ìlú kan tán pè ní LOB àbí ìlóbí àbí nǹkan lọ́nà àtàbí nǹkan bóyá lóbi àbí lóbu àbí nǹkan ẹ wo bí wọ́n ti ń ṣe fáwọn èèyàn tí wọ́n sọ no apology báwa ṣe máa ń gbà ní tí kì í bá ṣàbòsí ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe ṣó wá ju gbogbo ọlọ́pàá Nàìjíríà lọ èèyàn wá ní èèyàn adájọ́ lẹ̀ márùn fún yàn ẹ wá dákẹ́ wá wò àbòsí tí wọ́n bẹ̀ o yá sọ fáti fúnra wa mo sì mọ strategy Saheed mo bó ṣe máa ń operate tó bá ti ní nǹkan kan pa rẹ lọ́wọ́ ó máa fi dá ìlàmù nínú kó máa send ẹsẹ̀ pé wo iṣẹ́ ti dọ́dọ̀ mi o ó ní ọ̀rọ̀ àdó ẹnìkan lu jìbìtì ìmẹ́ tó jẹ́ o ní ìmẹ́ tó ń bá wí o àmọ́ ẹnu kó sọ pé olóyè ọba àlù Ìlọrin ó dárúkọ Ìlọrin sí ọmọ lọ́kẹ́ wá pọ́ọ̀tà kẹfà àríga pé dandan tàbá mi tó jẹ́ bẹ́ẹ̀ kẹ́yìn kan tí wọ́n ń gbé lẹ́yìn ẹkú ìyá ẹkú ẹ̀sìn ẹja máa wúbọ̀ gbogbo ẹ̀ ló lẹ́yìn
kò sí wàhálà kò ní jù báyìí lọ á tún dé any update